lẹ́yìn tí wọ́n fi màálùú jẹ oko ẹ̀ àwọn fúlàní pa àgbẹ̀ sínú oko. lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ní ilé-ẹjọ́ májísírèètì kan tó fi ìlú ìlọrin ṣe bùjókòó pàṣẹ pé kí wọ́n sọ fúlàní darandaran méjì ali muhammadu ẹni ọdún 24 àti sidi abubakar ẹni ọdún 12 sẹ́wọ̀n òkè-kúrá fẹ̀sùn pé wọ́n ṣekú pa àgbẹ̀ kan danjuma maidanji tí wọ́n sì ṣe ọmọ rẹ̀ obìnrin Mariam léṣe lẹ́yìn tí wọ́n fi ẹran jẹko wọn tán. àwọn afurasí darandaran náà ni wọ́n ṣekú pa àgbẹ̀ ọ̀hún tí wọ́n sì ṣe ọmọ rẹ̀ obìnrin léṣe nítorí pé wọ́n fẹ̀sùn kan àwọn fúlàní darandaran yìí pé wọ́n ń fi ẹran jẹ oko àwọn. ẹ̀sùn méjì ni wọ́n kà sáwọn afurasí náà lọ́rùn. àkọ́kọ́ ni pé wọ́n pawọ́pọ̀ hùwà ọ̀daràn. èkejì ni ẹ̀sùn ìpànìyàn èyí tó tako ìwé òfin ilé wa orí 17 àti 221 ìyẹn 97 àti 221. nínú oko ni àgbẹ̀ àtọmọ rẹ̀ yìí wà táwọn fúlàní fi lọ kọlù wọ́n gẹ́gẹ́ bá a ṣe gbọ́. agbèfọ́ba ayẹnigbẹ́ngà rọ ilé-ẹjọ́ kó fi àwọn afurasí méjèèjì sáhàámọ́ nítorí ìwà ọ̀daràn paraku ni wọ́n hù. adájọ́ dàsúkì gba ẹ̀bẹ̀ agbèfọ́ba yìí wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì pàṣẹ pé kí wọ́n lọ ju àwọn afurasí náà sọ́gbà ẹ̀wọ̀n òkè-kúrá. ó wáá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 17 oṣù kínní ọdún 2023. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ̀nyín.